Èdùmàrè àdúpẹ́. Abiodun aya Anifowoshe. Èdùmàrè àdúpẹ́. Shaheed Anifowoshe ló ní kí ọ ó kú oríire. Ọkọ ẹ Shaheed ọmọ Anifowoshe ó kú oríire. Mo ní mo tún dé lónìí o, mo sì mọ̀ kí dáadáa ni. Ọláwálé Ajipolowojesu kankan mo tún dé gẹ́gẹ́ bí ìṣe mi lójoojúmọ́ ni. Elédùmarè ló di ẹwà fákùkọ tó ṣe mí ní dùnú fáwọn ènìyàn lọ́jọ́ bí wọn. Ajipolowojesu kankan lẹ ń gbọ́ sétí ọ̀rọ̀ gọ̀jígbọ̀ bábọ̀ rẹ̀ tó bá bèbí àkùnrin bàbá àwọn gbólóhùn. Mo nílé Fatima ni wọ́n mọ̀ lọ lónìí o. Ilé Abiodun aya Anifowoshe aya Shaheed Anifowoshe ọ̀fìbẹ̀jù pátápátá ni wọ́n sì mọ̀ kí dáadáa ni. Mo ní kọ́kọ́ rẹ̀ Shaheed ló ní kọ́kọ́ kí ọlọ́sẹ̀ pé alárọ̀bọ̀ ògún wọn délé bàbá tó bí ọlọ́mọ kí n tó wá gbàbẹ̀ tó àgbè lọ. Ọláwálé Ajipolowojesu dandan ẹ bá ń kí o. Mo ní wọ́n kí ni Fatima o. Fatima Abiodun Anifowoshe gbogbo ẹbí Anifowoshe wọ́n ní kí ọ pẹ̀lẹ́bẹ̀ gbogbo ọjọ́ ọmọ olóríire. Àwọn fountain club tó ń bẹ lájà, àwọn fountain club pátápátá wọ́n ní ìmáwọn káyà àyà àwọn dáadáa yàtọ̀ lára àwọn wọ́n ní kí ọ gangan. Kẹ́rẹ́ o Fatima wo, màmá Mariam wo, màmá Maliki, màmá Mutiatu, màmá Ọdún Ayọ̀, màmá Musharafu wo, màmá Mububatu ọmọ olóríire ló sọjọ́ bí lónà ọmọ olóríire ni. Màmá Mububat ikú ayé onígbà ò ní sórí burúkú àràfà náà mọ̀ gánà nìyà ní gbogbo ṣẹ́ pátápátá gbòrògbòdò. Fatima wo, Abiodun o, gbogbo ẹbí Anifowoshe wọn láya rere náà rẹ o. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni ẹni tó tọ́jú ọmọ tọ́jú ọkọ tọ́jú ẹbí àwọn àbúrò ọkọ àtẹ̀gbọ́n ọkọ wa ti máa gé wọn lójú tẹ̀gẹ̀. Wọ́n lọ́mọ tó gbẹ̀kọ́ gidi láti lé wá òun ni Fatima Abiodun aya Anifowoshe náà rí àyà gidi ni wọ́n pé o. Ẹ̀yin lọ́mọ ẹ̀pẹ́ alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́. Fatima o ẹ̀pẹ́ alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́ nìyí, ọmọ kúkú lọ́sàn-án ọmọ gígùn lóru. Ẹ̀yin lọ́mọ máa jẹ́ kí máa jẹ nìyàn nílé bàbá tóbi yín lọ́mọ lẹ́pẹ́ alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́. Kẹ́rẹ́ ẹ̀yin lọ́mọ ògbórí olórí kalẹ̀ lọ́sàn-án gẹ̀gẹ̀ ọmọ kúkú lọ́sàn ọmọ gígùn lóru. Ẹ̀yin lọ́mọ kò sọ́kọ́ o, kò sọ́kọ́ èjìgà àti sàrùmí o. Ẹ̀yin lọ́mọ kámúkámú ọmọ jìgìjìgì ọmọ ògbórí olórí kalẹ̀ lọ́sàn gẹ̀gẹ̀ lé bàbá tóbi yín lọ́mọ ní. Lẹ́gbẹ́ alárọ̀ ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́ ìrèmọ̀gún nìyí ará alágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìnrín bí eré fún fìmù lọ́nà tìrètìrè. Wọ́n ní méje nìrè méje ni mo kú nílé bàbá tó bí ọlọ́mọ. Lẹ́gbẹ́ alárọ̀ ẹ̀yin ló má tàǹkárá ọmọ tàǹkárá gbòdì bí èèyàn lé bàbá àtẹ̀mí ni. Ògbógbó ọmọ kúròdò nìyí ló kúròdò tó ti gborí wá àfijù jẹ̀bùkú nìyí tí fọkọ rẹ̀ já pẹ̀lú ìrèmọ̀gún ará alágbẹ̀dẹ ọmọ awúkọ́ gbìnrín bí eré fún fìmù lọ́nà tìrè méje nìrè ìrè ló lọ ló mọ́ kọ́ mi dání. Èmi náà níbọ̀ mùsùlùmọ̀ tó bá dọ̀la méje nìrè méje ni mo kú. Ògún alára ní jàǹjà, ògún ajẹ́rò wọn àjàgbé, ògún mọ́làmọ́lẹ̀ ikú ni wọ́n jẹ, ògún gbẹ́dọ̀gbẹ́dọ̀ wọn àjòjì ẹja, ògún ìlàkọ̀ wọn àjẹgbé, ògún onígbàjámọ̀ wọn àjẹmọ orí ojúmọ̀ onímọ̀ kọ́mọ alápàtà mọ̀ mú jẹran, ògún ọmọ alápàtà ní mú jẹran, ògún onígbàjámọ̀ wọn àjẹmọ orí ikú onígbà ọkàrẹ pẹ̀lẹ́pẹ̀ wọn àfíjú ìjẹ̀bú ní gidi kọ̀kọ́ rẹ̀ jágbèmù ìjẹ̀bú ọmọ èrè wà ọmọ nígbà náà buwó ọmọ aládìyẹ òkòkò mọ̀gà ọmọ aládìyẹ òkòkò mọ̀gà eléyìí tó fẹ́ yìí tó yẹ rẹ̀ gẹ́gẹ́ bí àwo kẹ̀kẹ́ ẹ̀yin ọmọ alájẹmọ òfú wọyọwọyọ ọmọ alájẹmọ òfú wọyọwọyọ ọmọ alájẹmọ tó kékeré bọ láàyè náà ìrìbù káre àfíjú ìjẹ̀bú o tí fọkọ rẹ̀ jágbìnà iṣu mẹ́fà ní iṣu ìjẹ̀bú èjì jíjẹ èjì ta jẹ olóòsà tí wọ́n fi méjì tó kù sọ́dọ̀ àgẹmọ náà fi ṣe lé bàbá tó bí yín lọ́mọ.
òkú oríire òní o ẹ̀yin lọ́mọ olówó ṣẹ̀ǹbáyé kówó burúkú tó dé mo ní kó tó dowó ẹrú kó tó dowó ọmọ òrìṣà jẹ́ǹdà bí onílé yìí náà fi sọ pé kékeré jẹ̀mí owó ni àgbà jẹ̀mí owó ni ọkùnrin jẹ̀mí owó ni òsì jẹ̀mí owó ni ọ̀tún jẹ̀mí owó ni ọmọ owó ọmọ ràn rírẹ̀ ìran bàbá yín ló kọ́kọ́ náwó dọ́là kóyìnbó tó dé o òyìnbó ọ̀hún dédé lówó ọ̀hún pọ̀ sí kárẹ̀ ikú onígbà ọ̀rẹ́ wèrè ló ní sórí burúkú kárẹ̀ ọmọ aya wọn níbẹ̀ jọ àgbè ẹ̀yin láyà wọn níbẹ̀ jọ àgbè nílé Shaheed ibẹ̀ jọ àgbè ọmọ onígi mẹ́ta òréré ọmọ onígi mẹ́ta ọ̀rà ọ̀kan sowó ọ̀kan soyù ọ̀kan sì mọ́ sàlárì bàbá sọ èyí tó sowó ṣébí iná fi lówó nìyà jẹ̀kú pátápátá korogodo èyí tó soyù náà fi wọ́n joyè níta àwùjalẹ̀ ìyẹn níjẹ̀bú òde àjàgbàlúra eléyìí tó ń sàsọ lára rẹ̀ o tó ń sàlárì bàbá sọ náà ni bàbá yín jáwọn lẹ́gbẹ́ alágbé okú oríire ògbógbó òkú gbórí ọmọ ẹrù owó ọmọ ẹrù fìsànfìsàn òkú lódò wọn ò gbólú kú lódò wọn ò fìsàn òkú kú lódò ọmọ aráyé já sọ́bù tó ń pèlè kújọbí nílé Shaheed o kẹ́rẹ́ ọmọ olórí ìrẹ̀rẹ̀ o ọmọ onígbò kẹ́yìnbó ọmọ onígbò mọ̀dẹ́mọ̀dẹ́ ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ ọmọ onígbò kẹ́yìnbó alágídí ọmọ àjèjì kẹ́kọ̀ọ́ gbọdọ̀ wọ́pẹ́ ìrìn àjèjì tó bá wọnú ẹ̀rọ láti mọ́ jẹni ẹ̀bọ́ra ni Shaheed ní jọ́ olólùfẹ́ rẹ̀ o ẹni bí ọkàn rẹ̀ o olólùfẹ́ rẹ̀ ni ìyá ọmọ òun ni ẹni tó tọ́jú òun ní tó ń jẹ dára tó ń jẹ tẹ̀kí tó ṣe déédéé nínú ilé ọkọ ni ó ní kú onígbà ó kò ní kòǹkò ní pọ̀mọ́ ó ní pé níwòye abọ́dún ẹ̀jọ́ máa sórí ire ni àsọdúnmọ́dún ní sẹ́wà àsọdúnmọ́dún àsọdúnmọ́dún wọ́n sẹ́wà àsọdúnmọ́dún àti ẹ̀fọ́mọ́dún èyí tó sọ mọ́nú àgbọ̀n rẹ̀ ó sọdún lọ́dún ó sọsùn ó sì gbàdígbà ó máa sọdún lọ́dún ó máa sọsùn lọ́sùn ìgbà nígbà ló sì máa ń ṣe tó lọ́dọọdún ní láṣọ lógúnlógún ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ ọdọọdún làásì máa rí ọ iṣẹ́ yóò ní dàrú ọ̀nà yóò ní dàrú ayé rẹ̀ ò ní bàjẹ́ ayé ọkọ̀ ò ní bàjẹ́ ayé ọmọ ò ní bàjẹ́ ayé ẹbí rẹ̀ ò ní bàjẹ́ ní gbogbo ọ̀nà pátápátá korogodo ẹni tó bá rọbí ròyìn níbí máa bá ọ gbogbo tí mo bá sọ fún orífẹ́mi bẹ́ẹ̀ nílọ́pọ̀ ìlọ́pọ̀ tọmọtọmọ lórí ayé mi o ẹni dààmú nígbà kọ̀ọ̀kan ẹni sórí burúkú láyé torí pé ìtọ́ ọmọdé kì í kájọ oko yá ìgbà àgbàlagbà kì í kẹ́bá ojú ọ̀nà ìgbà àwọn oníwọ̀n kì í kájọ oko ìgbà yóò ní ká ọ ìgbà ọ̀tá ò ní ká ọ òtí tójú oró ìwọ ojú oró nílékè omi ìwọ ló máa lékè ní gbogbo bí ẹni ní gbogbo àbí pátápátá korogodo ó ti lò sí bàtà ìró sí bàtà wọn a sì máa lékè odò wọn níwọ̀n ló sì máa lékè àwọn ẹbí àwọn ẹni bí pátápátá korogodo ikú onígbà ọ lè fèrè nítorí ó ti lò rùbárò ká ọmọ ẹyẹ ikú onígbà ọ Shaheed Anifowoshe àtẹ̀bí Anifowoshe pẹ̀lú gbogbo fountain club pátápátá korogodo náà ní wípé o happy birthday òkú ọjọ́ bí o.